bí wọ́n ti ṣe ń kí nìyẹn o tí ọ̀tá àti àwọn ọ̀rẹ́ ń bá MC Oluomo yọ̀ dáadáa lórí bó ti di ààrẹ ẹgbẹ́ àwọn onímọ̀tò ṣùgbọ́n bí wọ́n ti ṣe ń yọ ayọ̀ yìí náà ni ọkùnrin kan ti jáde o ó ní àfàró kí MC Oluomo àti àwọn èèyàn ó lọ sinmi o ìbò tó ń sọ pé gbé wọlé yẹn àròmọ̀jẹ̀ lásán ni o Alhaji Ìbíkúnlé Bàrúwá tí ilé ẹjọ́ pàṣẹ pé kí ó máa darí ẹgbẹ́ náà lọ làwọn mọ̀ gẹ́gẹ́ bí ààrẹ àwọn o kí àwọn èèyàn yóò lọ sinmi ọkùnrin ọmọ Haúsá yìí nínú àlàyé tó ṣe lédè òyìnbó sọ pé àròmọ̀jẹ̀ lásán ni ètò ìdìbò tó gbé MC Oluomo Alhaji Musiliu àkíyè àwọlé nílùú Òṣogbo ó ní kí ọkùnrin onímọ́tò yìí má fọkàn síra wípé òun ni ààrẹ ẹgbẹ́ àwọn onímọ́tò nítorí ọ̀jọ̀gbọ́n Ìbíkúnlé Bàrúwá ni àwọn dìbò yàn lọ́jọ́ 24 oṣù karùn-ún ọdún 2023 àti pé nínú oṣù kẹjọ ọdún 2023 náà ni àwọn búra fún nílùú Láfíà ní ìpínlẹ̀ Nasarawa ọkùnrin Haúsá yìí tẹnumọ́ dáadáa wípé Ìbíkúnlé Bàrúwá sì ni ààrẹ ẹgbẹ́ àwọn onímọ́tò kí àwọn tó ń yọ̀ ọ́n sáré tẹ̀lé MC Oluomo ó lọ ṣe pẹ̀lẹ́ kí ló sọ gan-an ẹnu oníkan náà ni àti gbọ́ ẹ̀gbọ́ dáadáa lẹ́nu ẹ̀ èyí tó sọ lédè òyìnbó bá ti ṣe ń pè káàkiri orí social media lásìkò yìí. In the Court of the Appeal, Federal Court of Appeal, Abuja on Friday, and the judgment was passed that the Professor Ìbíkúnlé Bàrúwá Tajudeen, who is elected, who he was elected on 24 May 2023, swearing in, he was elected as a president of the NURTW in this country. Okay. And he was swearing in 22 August 2023 in Láfíà, Nasarawa State. And something happened along. We just tried to enter our office on Monday. We meet some crowd and troops, some illegal leaders from Lagos and some area from South. That was after the swearing. After the swearing, and that on 23 August 2023. Then we now discovered there is some element of this progress of the country and our organization. We now decided not to take law into our hand. We took them to the industrial court. The industrial court passed the judgment that we are the authentic elected officer in the NURTW National Headquarters. Including the Baruwa being our president. They now decided to appeal. You know, when they say association, I think it is only industrial court has rights to collect the matter and judge whatever through their constitution of their association. And they passed the judgment. They now took the matter before the Court of Appeal Abuja, telling the Court of Appeal that we couldn't, the judge was not allowed them to give them fair hearing. And the judgment was passed, that was last Friday at 11, that is 2024, that was just Friday on 8. That's the appeal court. The appeal court. Okay. Confirm what the industrial court has the judge. They say we are the authentic elected leader in this country. As far as NURTW, Professor Ìbíkúnlé Bàrúwá is the authentic elected president by his people. gẹ́gẹ́ bí Alhaji Tajudeen Bàrúwá náà ti ṣe sọ ọ́ níbi ìpàdé àwọn oníròyìn tó pè láìpẹ́ yìí níbi tí ó ti sọ pé ìbò tí àwọn kan lọ dì yẹn bí ẹni ṣeré àwàdà lásán ni o àti pé bí ẹni tẹ ìdájọ́ ilé ẹjọ́ lójúmọ́lẹ̀ ni nítorí adájọ́ ti pàṣẹ wípé òun gan ni ojúlówó ààrẹ ẹgbẹ́ onímọ́tò ìyẹn lọ́jọ́ 11 oṣù kẹta àti ìdájọ́ tí ilé ẹjọ́ mìíràn tó gbé kalẹ̀ lọ́jọ́ 9 oṣù kọkànlá ọdún yìí èyí tó fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn ìgbìmọ̀ ààrẹ ẹgbẹ́ ọ̀hún tẹ́lẹ̀ Yàsín kò lẹ́tọ̀ọ́ láti máa dá sí ọ̀rọ̀ ẹgbẹ́ ọ̀hún rárá pàápàá èyí tó ní ṣe pẹ̀lú ìṣèjọba òun Alhaji Tajudeen Bàrúwá síwájú sí o wọ́n ní ṣáájú àsìkò yìí ní ilé ẹjọ́ sọ pé ẹgbẹ́ tí Alhaji Najimu Usman Yàsín Tajudeen Àgbẹ̀dẹ àtàwọn yòókù ẹ̀ pè lórí ìdájọ́ industrial court tó sọ pé Bàrúwá gan ni ààrẹ ẹgbẹ́ onímọ́tò kò lẹ́sẹ̀ nílẹ̀ rárá o èyí náà ló sì mú alájọ́ Ama Akawu Barka ọ̀nàmìniríngbà àti Asma'u Ọlápẹ́ Àkànbí fọwọ́ sí pé Tajudeen Bàrúwá gan ni ojúlówó ààrẹ ẹgbẹ́ onímọ́tò ṣá o Alhaji Tajudeen Bàrúwá ti wá ké sí ọ̀gá ọlọ́pàá orílẹ̀-èdè yìí láti tẹ̀dá sí ọ̀rọ̀ ọ̀hún kí ìdájọ́ tí kóòtù pa aláṣẹ yìí lè tètè wá sí ìmúṣẹ.